Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà tá a fi wà láàyè wà láàyè tí ó dára, tí àánú Olúwa gbé wa ró tó dì wá mọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. A sì gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti máa ru ẹ̀bùn Ọlọ́run tó wà nínú ayé wa sókè kí a lè wúlò fún ìgbélékè iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run yóò yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lónìí yóò ṣe ọkàn àti ara wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí àtẹ̀wé olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kẹsàn-án, àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé ru ẹ̀bùn Ọlọ́run sókè. Ru ẹ̀bùn Ọlọ́run sókè. A ó mú àkọ́sórí wa nínú ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ kẹfà. Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ kẹfà tí ó kà báyìí pé, nítorí ìdí èyí ni mo ṣe rán ọ láti pé kí ìwọ kí ó máa ru ẹ̀bùn Ọlọ́run sókè ní èyí tí ń bẹ nínú rẹ nípa gbígbé ọwọ́ mi lé ọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànlélógún lélógójì. Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànlélógójì tí ó kà báyìí pé, ní ìjọ kan náà nígbà tí alẹ́lẹ́ tán wí fún wọn pé ẹ jẹ́ kí a rí kọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì ti tú ìjọ ká, wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wá sínú ọkọ̀. Àwọn akọ̀ kéékèèké mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Ìjì ńlá sì dìde, ìjì sì bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí ní kùn. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó sì sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí, wọ́n wí fún pé, olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa bá ṣègbé? Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí, ó sì wí fún òkun náà pé, dákẹ́ jẹ́. Afẹ́fẹ́ náà sì dákẹ́, ìparọ́rọ́ ńlá sì dé. Ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀? Ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Wọ́n sì wí fún ara wọn pé, irú ènìyàn kí ni èyí, ẹni tí afẹ́fẹ́ ń gbọ́ tirẹ̀? Àyè tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhùn tó olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Nínú bíbélì kíkà wa tèní, Jésù wà nínú ọkọ̀ ojú omi, síbẹ̀ ìjì wà. Èyí fi hàn pé Jésù lè wà nínú ayé ènìyàn, ìjì yóò sì tú jà. Ọ̀pọ̀ máa ń rò pé ní kété tí wọ́n bá ti di àtúnbí, wọ́n ti di kò ṣeé mú fún ìjì. Ìyẹn kò rí bẹ́ẹ̀, nítorí èṣù yóò fẹ́ gbìyànjú sí i láti dán agbára rẹ̀ wò nínú Jésù. Jésù Kristi sọ gbangba nínú ìwé Jòhánù orí ìkáǹdógún ẹsẹ̀ ìkọkàndínlógún pé ìbá ṣe pé ẹ̀yin ṣe ti ayé, ayé ìbá fẹ́ àwọn tirẹ̀, ṣùgbọ́n nítorí ẹ̀yin kì í ṣe ti ayé, ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé. Nítorí èyí ni ayé ṣe kórìíra yín, wípé o jẹ́ ọmọ Ọlọ́run pàápàá ti tó fa ìjì. Ṣùgbọ́n má kọminú, níwọ̀n ìgbà tí Jésù bá ti wà nínú ayé rẹ. Ohun gbogbo tí o ní láti ṣe ni kí o ru ẹ̀bùn rẹ sókè nínú rẹ sókè. Ìjì náà yóò sì dákẹ́ bí o bá jẹ́ ọmọ Ọlọ́run. Jésù wà pẹ̀lú rẹ náà. Bíbélì sọ nínú ìwé Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin pé, ẹni tí ó ń gbé inú rẹ ju ẹni tí ó ń gbé inú ayé lọ. Òmíràn lè wà nínú rẹ ṣùgbọ́n kí òmíràn náà kí ó máa sùn, àfi bí o bá jí òmíràn náà dìde. Ìwé Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà. Orin Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkarùndínlógún. Ó wí pé, bí o bá wá sí iwájú Ọlọ́run pẹ̀lú ẹbọ ọpẹ́, nígbà náà ni ìwọ yóò ké pè é. Ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkarùndínlógún wípé, bí o bá wá sí iwájú Ọlọ́run pẹ̀lú ẹbọ ọpẹ́, nígbà náà ni ìwọ yóò ké pè ẹni ní ọjọ́ ìpọ́njú yóò sì dá ọ lóhùn. Nígbà tí o bá pè ní ọjọ́ ìpọ́njú, ké pè é títí yóò fi dá ọ lóhùn o. Nítorí a ti kọ nínú orin Dáfídì orí 72 pé, nígbà tí Ọlọ́run bá dìde, àwọn ọ̀tá rẹ̀ yóò túká. Ó lè mú kí Ọlọ́run alágbára dìde fún ọ nípa àdúrà gbígbà. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 12 ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Nígbà tí Hẹ́rọ́dù mú Jákọ́bù, ìjọ kò gbàdúrà, wọ́n sì pa Jákọ́bù. Nígbà tí wọ́n tún mú Pétérù, wọ́n kọ́ ẹ̀kọ́. Nítorí náà wọ́n gbàdúrà, wọ́n sì mú kí Ọlọ́run dìde fún wọn láti bá ìjì náà wí. Bí a ti kọ́ láti gbàdúrà, bí o bá kọ̀ láti gbàdúrà o, ìjì lè borí rẹ, ṣùgbọ́n bí o bá gbàdúrà, ìwọ yóò borí gbogbo ìjì tí ó ti wù
ìjì náà le tó. Ó tún lè mú kí ó dìde fún ọ nípa ìyìn o. Nínú Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta, nígbà tí Bátílómì ń pe Jésù, ohun tí Olúwa gbọ́ ni, Jésù ọmọ Dáfídì, nítorí náà ó dúró láti dá a lóhùn. Nígbà tí o bá yìn ín, yóò dìde fún ọ o. Bí o bá mọ̀ bí a ṣe ń pè é, Ọlọ́run ni ó ní orúkọ ní ìbámu pẹ̀lú ẹni tí ó jẹ́. Yóò fiyèsí ọ̀rọ̀ rẹ, yóò sì bá ìjì tó bá dìde sí ọ wí. Kókó ọ̀rọ̀: ru ẹ̀bùn Ọlọ́run nínú ayé rẹ sókè. Ìjì kankan kì yóò sì borí rẹ mọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ láti ru ẹ̀bùn Ọlọ́run sókè nínú ayé wa. Bọ́kọ̀ bá lọ sókun, tó bá lọ sọ́sà, á padà sí ilé èbúté. Peter fi àdàgbà ọ̀run kíkà sí ti ẹni sí nìyí. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.